Ìbítọ́lá ní sọdún lóní ọmọ ọlọ́dún ní sọdún ọmọ ọlọ́dún ní sọdún òye ọmọ ọlọ́dún ní sọdún òwà. Ìbítọ́lá ní sọdún lóní ọmọ ọlọ́dún ní sọdún ọmọ ọlọ́dún ọbí ogún ọdún o. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọlọ́sìn mọ̀ ṣe ewé gbégbé lóní ògbélé ayé pẹ́ ewé tẹ̀tẹ̀ lóní ọ̀tẹ̀lẹ̀ yìí jìnnà ìwòye àmọ́dún igbá léèrè èlé ni àwo léèrè èlé ni torí èlé torí lobìnrin ra nǹkan ọbẹ̀ lọ́jà. ká o ikú torí kì í pẹ̀tà lójúran àrùn torí kì í ṣẹ̀dá alálẹ̀ odò ó ti sọdún eléyìí ná àjọ péjú ṣe tẹ̀mí tówó tọmọ tàìkú torí ti ṣe bálẹ̀ ọ̀rọ̀. Ìbítọ́lá o ilé ọmọ ẹkùn tó fi torí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ìwọ lọmọ ẹkùn tó fi ti gbogbo ara ọmọ arórí àparò òkú sí ọmọ abiyàn ga àparò só òògùn rọ ṣẹ̀kẹ̀rẹ̀ kékeré náà fi bọ̀sán ìṣòro ẹ̀yìn lọ bẹ́ẹ̀gì lẹ́gàn gbóògùn rọ̀ náà péré àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ilé ọmọ àtòrí bẹ́ràn jẹ́ ọ̀rọ̀ àmúlẹ̀ ọmọ ẹkùn wọn ààyè èdè ló kúrò níyàn ọmọ ẹkùn níbà ilé ọmọ ẹkùn níbùbá òkúrò lu sọmọ ọhún nílùú tí mo ọmọ etí dùn ní ọjà abẹ lọ ẹ̀yin lọmọ abínú wọdò lẹ́rùn ọmọ abínú wọdò mọ́mú ní dójúgun ọ̀rọ̀ àmúlẹ̀ ọmọ ẹkùn wọn ààyè ọmọ abìdí bàbá elébè ń sunkún ebè rẹ̀ òkúrò ń sunkún di rẹ̀ tantan tọmọ àjáwé sọ ló kọ ọmọ bá mẹ́kùn lágbàlá fowó olúkẹ́ mẹ́wúrọ́ sọ ní gbàngboko tani ọmọ kójú ewúrẹ́ banilẹ́rù dojú ẹkùn ló ń lé bàbá tó bí yín lọ́mọ gangan òní wọn lọ rèé dóògùn ọ̀la wọn lọ rèé dóògùn ọ̀túnla wọn lọ rèé dóògùn wò tó bá dọjọ́ mẹ́rin wọn lọ rèé wo bó ṣe jẹ́ sí nínú ilé bàbá tó bí yín lọ́mọ gangan ni tó bá dijọ́ márùn kálárúgbó parúgbó rẹ̀ mo ro bàbá ẹ̀yìn fẹ́ jáde ọmọ orí kowé dóògùn láyà ọmọ ewé kan mo pè ìgbéwé ní jẹ́mi lójú ọlọ ebi bá ti kìran bàbá tó bí ọlọ́mọ gangan nu àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọlọ́sìn mọ̀ ṣe ìwọ onífọdún èyí ṣàṣemọ láti Olódùmarè oníṣe tí oníṣe tẹ tẹfẹtẹfẹ oníyọwọ́ ọjà lọ́wọ́ rẹ ìwọ òní bá wọn kígbe yéye kí lọ́jẹ tọ́jú oníbọ̀ yíyé pẹ́ ọwọ́ rí tó bá ń bi ọ́ léèrè pé ta ní kọrin ewì ìṣètì rẹ Àṣàkẹ́ Alóyin